lọ́sẹ̀ wọ́n ní ìṣẹ̀dá mi gbọ́ ìṣẹ̀dá mi gbọ́ ìṣẹ̀dá mi gbọ́ ìṣẹ̀dá mi gbọ́ máa jẹ́ káyé pé ọlọ́run mi gbà ìṣẹ̀dá mi gbọ́ máa jẹ́ kọ́ta pé ọlọ́run mi gbà ìṣẹ̀dá mi gbọ́ ìṣẹ̀dá mi gbọ́ ìṣẹ̀dá mi gbọ́ ọlábí òde ló ṣe kú náà ìṣẹ̀dá mi gbọ́ ìṣẹ̀dá mi gbọ́ máa jẹ́ káyé pé ọlọ́run mi gbà ìṣẹ̀dá mi gbọ́ máa jẹ́ kọ́ta pé ọlọ́run mi gbà ìṣẹ̀dá mi gbọ́. ẹ̀wọ̀n ni tó sì gbà tó sì tún sọ ọgbẹ́ ìwé mímọ́ ní kó ṣọ́ máa gbàdúrà o because ohun tẹ́gbẹ́ mi ṣe nírọ̀rùn ohun tẹ́gbẹ́ mi ṣe nírọ̀rùn má jẹ́ kó nìgbìyà fún mi ìṣẹ̀dá mi gbọ́ ìṣẹ̀dá mi gbọ́ àti bí sóyè torí ibò ìṣẹ̀dá mi gbọ́ ìṣẹ̀dá mi gbọ́ yíyẹ má jẹ́ ká ẹ̀ẹ́dẹ̀ ọlọ́run mi gbà ìṣẹ̀dá mi gbọ́ yíyẹ má jẹ́ ká ẹ̀ẹ́dẹ̀ ọlọ́run mi gbà ìṣẹ̀dá mi gbọ́. àtúnṣe ló sọ pé orí mi ò bá burú láyé orí mi má ṣe bá wọn bá burú orí mi ò. ẹ̀dá mi ò bá burú láyé ẹ̀dá mi má ṣe bá wọn bá burú orí mi ò. fi orí yẹn sílẹ̀ mo nígbà gbogbo ti sọ̀rọ̀ mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn lákòókò àbíbẹ̀ àbọ̀lá mi gbogbo wa ni a máa gbádùn Jésù nínú ijó ayọ̀. ìwọ tó fẹ́ tútù ayọ̀ sáré lọ báyọ̀ mẹ́ta kó ga kó mẹ́sàn kó báyọ̀ mẹ́ta pé nínú ẹni èdè arítèmi ṣe sáré lọ 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 ẹ ṣe ọ̀pọ̀ lọ́dọ̀ mi ẹ ṣe gbogbo ní tá a máa kọrin tó máa mọ̀ náà ni ìwọ ni kò gbìyànjú láti ṣe tiẹ̀ ìwọ ni kò gbìyànjú láti ní tiẹ̀ ṣe kakọ́ ní join your back close join your back close ìgbà síbẹ̀ ní sọ tí lọ lọ. ṣé tí lẹ́yìn láti jíjọ bábà yìí join your back close join your back close ìgbà síbẹ̀ ní sọ tí lọ lọ. Olúwa Jésù ò ní sí wọn wá. Ẹ̀yin oníbẹ̀ ẹ máa sùn ara ò gbọ́gbọ́ bí ìmù má má ṣe lórí ní abẹ́rẹ́ àwọn olè wọlé bí ìmù. Ṣó ti rẹ́dì láti jíjọ ọ̀pẹ? Ṣé wọ́n ní ká ṣe é lọ́kọ̀ sí ní join your back close? Glory, hallelujah.
tí ó bá tó ti sùn ní. Sọ́kànì tó wà lẹ́gbẹ̀ẹ́ pé àyè wá dà. Ó yẹ ìwọ́n náà fún yẹ láàyè fún yẹ láàyè. Ẹni tó wà níwájú ẹ̀ tí í sọnù. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tí í sọnù. Nítorí o bá ráyè wọnú ògo. Àwọn ògo tó ń bẹ̀ du àyè. Àwọn ògo tó ń mú gẹ́gẹ́ sí wèrè nígbà sẹ́kọ̀tẹ̀. Owó bọ̀ lọ láti inú èrú báyìí. Ó fẹ́ lọ sí three bedroom flat fún bó ṣe pàtó. Irú àyè mi ni mo fún ẹ. Ó yẹ sọ wípé yé bàbá wà lòó fún mi.
Gbogbo tí bá ti sọ ló máa sọ. Dáàbì tí àbúrò bá wọ̀ kí ẹni lóhùn, wọ́n máa pè é lẹ́ẹ̀mẹ́ta àbí lọ́kọ̀ọ́. Ẹ̀mẹ́ta làwọn náà máa gbé orí wa. Gbogbo tí bá sọ ni wàá sọ. Ariwo sókè. Màá ẹ̀ jò. Ìbí ní ọ̀rẹ́ mi. Àṣìlá sókè kejì. Torí pé iṣẹ́ kan ṣe ó lágbára lọ. A ti pè kíní àbí? Ṣé ti rẹ́ nìkú kejì? Má lọ tó bàbá ẹlòmíì ìdérí ẹ̀mí wọn ló wò. Ẹlòmíì ò rí ju owó ṣe ń lò wọ́n orí ó tún pọ̀ ìlú pọ̀ owó ṣe ń lù. Ṣé wàá ní? Màá èdè. Ṣé ọmọdé? Ìkẹta lélẹ̀. Tí ò bá dáhùn, ojú owó ẹja ló tẹ̀lé àbí bẹ́ẹ̀ lọ. Ó dàgbò tó ní àmọ́ ṣùgbọ́n àwọn onílò yẹn. Èyí tí a wí fún Jésù ní Jésù ń gbọ́. Èyí tí a wí fún Jésù ní Jésù ń gbà. Nítorí Bíbélì làwọn agbójúlé ìkẹta yẹn o. Ipò ipa sókè dáadáa. Tó bá wá ti sọ, má dúró sójú kan o. Torí pé ọ̀gá tó dúró sójú kan wọ̀ lórí. Èyí tó dúró sójú kan wọ̀ lórí sọ́yẹ́dì. Sọ́yẹ́dì. Ariwo màá ẹ̀ dòdò. Sọ́yìn tí wọ́n wá dárúkọ àwọn ìlú abẹ́lé ni mo ti lò. Abẹ́lé ni mo ti lò. Tí wọ́n wá dárúkọ àwọn ìlú, wọ́n á máa kà sọ pé wọ́n kọ̀ máa sọ wípé kárí mi dèdè. Wọ́n dá kámẹ́rà ẹ máa wá mẹ́rin tó ti lò lù fún ọ̀yìn. Amẹ́ni ẹ̀jẹ̀ ṣọ́ fún mi, ẹ̀jẹ̀ mọ̀. Ẹ sọ̀rọ̀. Ẹ wo dáadáa, máa serious. Ẹ wo dáadáa. Ẹ bá ti máa pè mí wá rẹ. Okay. Ẹ jọ 10 minutes ló kù ẹ rí pé mo mọ̀ nǹkan tí mo wá ṣe mọ̀ nǹkan tí mo bá wá ẹ jẹ́ a máa tẹ̀síwájú. Tí bá ti ń dá orúkọ ìlú tí wọ́n láì wọ́n á kàn máa sọ pé kárí mi dèbò èmi fẹ́ lọ sí Amẹ́ríkà. Kárí mi dèbò èmi fẹ́ lọ London. Kárí mi dèbò èmi fẹ́ lọ kárí mi dèbò.
ìwé bá ṣe wò. Ẹni tó ní ẹ̀kọ́ tí wọ́n ṣíwájú. Àwọn ẹni tó mọ̀ náà ní máa bọ̀. Onílù yẹn concentrate. Mo ti tẹ́wọ́, mo fẹ́ tẹ́wọ́ gbà ẹ́. Tẹ́wọ́ tẹ́wọ́. Mo ti tẹ́wọ́, mo fẹ́ tẹ́wọ́ gbà ẹ́. Sọ̀rọ̀ sókè o. Mo ti tẹ́wọ́. èyí kò fọ́ sáré ẹbí ṣùgbọ́n nígbà tó tó bá ti kọ́ ẹ̀ wá kọ́ ní pé gbogbo ẹ̀ kò ń yí wọlé ògo ti kọ́ ẹ̀ nìyẹn ìwọ tó wá nígbà tó pé ògo máa yí kọ́ ẹ̀ pẹ́lẹ́ o fẹ́ ògo máa yí kọ́ ẹ̀ yí wọlé ògo wá ṣe báyìí. wọ́n ní sọ wípé wọ́n ní sọ pé gbogbo tó bá ṣẹ́ sí dúró sójú kan wàá bẹ̀rẹ̀ mí wàá yí síbí wàá yí síbí wàá yí síbí ṣó ti gbọ́ mi ẹ̀yin onílù ẹ̀yin onígbọ̀ngàn má sọ ìlú fún ìgbọ́ta ló sọ ìlú wọn náà máa sọ torí lórúkọ Jésù gbọ́dọ̀ yìí tó parí àjọ máa pàdé ara wa lamẹ́ríkà onílù àjọ máa pàdé ara ní UK olórí nìkan náà lè sọ́dọ̀ ṣe yahoo tó bá lówó bọ́m̀bé kókè nìkan ayé àfọ wọn máa bọ́ láṣìírí olórí nìkan náà máa wọnú ẹ̀wọ̀n táyé tún máa fà á jáde tó tún máa di star so oògùn ìdílé ìwọ ló yí kọ lákòókò yìí wàá wá yí nǹkan tí máa sọ ni wàá sọ o kí bá bì nǹkan tí máa sọ ni wàá sọ o ẹ̀yin olóògbé ẹ má gbẹ̀yìn o ṣàtìyẹ́dì máa yí lójú kan o ìwọ náà fi lu sọ nǹkan tí máa sọ ṣọtìyẹ́dì ayé ẹ̀rí oyin buri mo ní nǹkan tí máa sọ ni wàá sọ àjọ fẹ́ yí ṣé a máa jọ lọ sí Amẹ́ríkà mọ́ báyìí ẹ jẹ́ ká bá dọ̀nà ẹ̀ lórúkọ Jésù àjọ ń lọ lọ́dún yìí oyin pé kí bọ́dì sì ṣe tiẹ̀ yóò máa ṣe tiẹ̀ mi ìmọ̀ bí tí wọ́n sáré lọ ṣọ́ọ̀bì ní pọ́ọ̀sì ẹ̀ báyìí ẹni tó bá sáré tó bá kọ́
tún ó lè gbàgbé dọ́kúmẹ̀ntì sílé follow the instruction ká lè jọ yí lórúkọ Jésù mo ní pé kọ́dù ìjọ parí sẹ̀ àjọ máa pàdé l'Amẹ́ríkà ìjọ tí máa sọ ìwọ náà sọ ṣáàtì wọn bí ẹ fà á tó jókòó sílẹ̀ gbogbo yẹn kọ́ ni plane máa ń gbà ẹlòmíì máa lọ by ship àwọn máa lọ 3 months ẹlòmíì máa gba Libya wọlé àwọn máa lọ 6 months àwọn tá a fẹ́ lọ by plane ẹ mọ̀ pé plane ò dẹ̀ ráyé èrò àwọn ti gba ticket yìí ní kẹ́kẹ́ iṣẹ́ wa ní tábà ti dọ̀hùn a máa ma send nǹkan sílé abíbẹ̀kọ àdàfọ̀ yìí ṣọwárẹ̀ opportunity àdàwọn ọdún ògbó wọn dẹ̀ sí wò mí ló pọ̀ ẹ sọ fún wọn pé orin tá a máa kọ́ fún wọn lélẹ̀ everybody lùkúlùkù sí wọn dàlọ́ dàsọ́ everybody lùkúlùkù sí wọn dàlọ́ dàsọ́. bá a ṣe máa ju wọ́n sí wọn lò plane nìyẹn but ó ṣeé ṣe kí wọ́n sì wá dé airport wọ́n á dẹ̀ ṣe kí ni wọ́n á padà àwa wá ṣe kí ni àwa máa wá lọ lẹ́yìn ọ̀sẹ̀ kan máa wá pè wọ́n máa send owó sí wọn ṣó ti lè yí ṣó ti lẹ́yìn láti yí báyìí last time lọ́lẹ̀ ojú bèrè Jésù la fẹ́ ṣe Daniel ṣó ti yẹ orúkọ Jésù nìkan ló fẹ́ pè òun dẹ̀ ló fẹ́ láti kọ́ ẹ má stop òun nìkan ni ṣé wàá ní ayé rẹ̀ ni go orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù.